Kálẹ̀ gbogbo wọn káàrọ̀ jẹ́ sísè máa lókè látòrí Oduduwa TV radio. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká lọ sórí www.citizenwide.org àti túmọ̀ ìwé òfin Nàìjíríà 1999 sí èdè Yorùbá. Ara tí à ń ṣe ní ọ̀sán yìí, a ṣẹ̀ṣẹ̀ ṣètò kan lọ́sàn yìí ni lórí ọ̀rọ̀ òfin àti agbára yìí. Nǹkan kan jẹyọ lénìí. Mo dẹ̀ fẹ́ kà fún yín. Ṣé nínú ìwé òfin yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ kẹ́ múlò ní gbogbo ìpínlẹ̀ Yorùbá pátápátá. Torí àṣẹ túmọ̀ ìwé sí èdè Yorùbá. Wọ́n kọ síbẹ̀ nínú ìwé òfin yẹn mẹ́tàdínlógún ẹsẹ̀ kẹta. Ìjọba yóò ṣe ìtọsọ́nà ètò ìmulo rẹ̀ láti rí dájú pé ìwòsàn tó péye àti àwọn ohun èlò ìlera wà fún gbogbo ènìyàn. Ohun tó wà nínú ìwé òfin nìyẹn. Ohun tó wà nínú ìwé òfin ni mo kà fún yín. Ohun lẹ ń fojú ara yín wò. Ṣé rí díẹ̀ tó ṣe pàtàkì ká túmọ̀ ìwé òfin sí èdè Yorùbá pàápàá jùlọ. Àpẹẹrẹ ohun lẹ ń rí. Ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pa fẹ́ túmọ̀ kìíní, kò rí bá àwọn kan wọ́n pé kò nílò, kò sí ohun lẹ ń rí sìn. Ẹ jọ̀ọ́ ẹ fi ọ̀rọ̀ yìí tó gbogbo ọmọ káàrọ̀ oòjíire létí. Sí wà lókè lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun, ó dìgbà kan náà. Ó dàbọ̀. Ẹ ṣeun. Ẹ bá pín ètò yìí. Ẹ ṣeun. Ẹ bá pín. Ẹ ṣeun.